yàrá Sunday Igboho lọ. There are thousands in this organization. Wàá padà tẹríba fún ààrẹ ni. Lọ béèrè ẹ̀mọ iye tó ti sọ pé tààrẹ bá wò ní where are they today? Dúró, ẹ má dá mi dúró, kádàrá mi ò ṣe dá dúró, ẹ má dá mi dúró, ẹ má dá mi dúró, ẹ má dá mi dúró, kádàrá mi ò ṣe dá dúró, ẹ má dá mi dúró. Èṣe tọ́ta mi fi pọ̀ gbọ́ná kí ló dé? Èṣe tọ́ta mi fi pọ̀ tán di ìdógún. Èṣe tọ́ta mi fi pọ̀ gbọ́ná kí ló dé? Èṣe tọ́ta mi fi pọ̀ gbọ́ná kí ló dé? Èṣe tọ́ta mi fi pọ̀ tán di ìdógún. Èṣe tọ́ta mi fi pọ̀ gbọ́ná kí ló dé? Ẹ̀rí ọlọ́lá kí ló dé o? Àjàwòrán káàbì kí ló dé o? Èṣe tọ́ta mi fi pọ̀ gbọ́ná kí ló dé? Èṣe tọ́ta mi fi pọ̀ tán di ìdógún. Èṣe tọ́ta mi fi pọ̀ gbọ́ná kí ló dé? Èṣe tọ́ta mi fi pọ̀ gbọ́ná kí ló dé? Èṣe tọ́ta mi fi pọ̀ tán di ìdógún. Èṣe tọ́ta mi fi pọ̀ gbọ́ná kí ló dé? My brother, I look at it now. I'm talking to you Sunday woman Mumbawi. What do you mean now? Should you know me? You know me very well, me now. You can deny you don't know me. I'm less concerned. Igboho ti kọ́ṣẹ́ jàǹgbára ẹ̀. Ọ̀rọ̀ security oṣù ọ̀rọ̀ bọ́dá máa fi parọ́. Security kọjá kan tí ìwọ tó lọ dá ìlú ẹ̀kún lẹ̀. Tẹ́ máa wá kóra ẹ lọ sínú bó tẹ́ máa lẹ́ fly drone. Is that the way they handle security? Abalẹ̀ Yorùbá jẹ́ o tá a bá fẹ́ sọ̀rọ̀ pa security. Yorùbá máa sọ̀rọ̀ ní àkàrà òǹpà ló kápẹ́ ẹ̀gbọ́ ògìrìwó ká mú yan ká fi sáyẹn bọ́ ló máa fi dá yan bọ́ lára. Tá a bá sọ̀rọ̀ pa ìjà agbára ẹni tó mọ̀ pa security ilẹ̀ Yorùbá. Ipa Gani Adams go láfiwé o. My brother, I look at it now. I'm talking to you Sunday woman Mumbawi. What do you mean now? Should you know me? You know me very well, me now. I don't kọ́ṣẹ́ jàǹgbára ẹ̀. Under Igboho ti bẹ̀rẹ̀ jàǹgbára ẹ̀. Ìbà lọ́wọ́ Elédùmarè ọba àjíkí ọba àjíkẹ́ òṣèbàrẹ́ lọ́jọ́ tèmi o. Ìbà gbogbo ẹ̀yin alálẹ̀ ilẹ̀ Yorùbá. Ìbà gbogbo ẹ̀yin jagunjagun tó ti lọ nílẹ̀ Yorùbá. Mo wá ṣèbà gbogbo àwọn jagunjagun tó wà ní OPC àtàwọn ẹgbẹ́ ajìjàǹgbara. Èmi ọmọ yín Ọ̀túnba Adéwálé Hamzat tí gbogbo èèyàn mọ̀ ní Akérògùn Ààrẹ Ọ̀nà Kakanfò. Tó jẹ́ kí n sáré wá ṣe fídíò kékeré kan ní àárọ̀ yìí. Mo wo orí social media mo kọ̀ rí one or two ti gbé àwọn kan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. Mo rí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn láìní ọpọlọ míì ṣe ń sọ̀rọ̀ nípa ìjàǹgbara àbí tọ́pù security. Ó dẹ̀ rí ìdíwé tọ́pọ̀lọpọ̀ fi ń bú Ìbà Gani Adams. Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe ní àrífín o. I've said it earlier. Nígbà tí I can remember àgbà kan tí mo rí pé àwọn issue kan ṣẹlẹ̀ náà tí mo ṣe fídíò. Kí ló dá mi ṣe fídíò àwọn òní láti ṣe fídíò torí wọ́n ní entertainment lọ́sàn-án wọn kì í gbé náà wojú ẹ̀. Ṣùgbọ́n wọ́n ti nǹkan tó ń ṣẹlẹ̀ tí àwa náà bá kọ́ mi láti sọ̀rọ̀. Mo ṣe sọ̀rọ̀ lẹ́nu. Ṣàṣà ni wọ́n tó máa pẹ́rẹ́ ní jagunjagun nílẹ̀ Yorùbá tó ní mọ̀ mí. Bó bá lọ pẹ́rẹ́ jagunjagun tó bá ti mọ̀ mí, àmì lè sọ bí tiẹ̀ ṣe jẹ́ o. Àmì mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ fún àwọn gbanúmọ̀lẹ̀. Gẹ́gẹ́ bí nǹkan tó ń lọ lọ́wọ́ lórí insecurity ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ security oṣù ọ̀rọ̀ bọ́dá máa fi parọ́ o. Ọ̀rọ̀ security kọjá kan tí ìwọ tó lọ dá ìlú ẹ̀kún lẹ̀ tẹ́ máa wá kóra ẹ lọ sínú bó tẹ́ máa lẹ́ fly drone. Is that the way they handle security? Abalẹ̀ Yorùbá jẹ́ o tá a bá fẹ́ sọ̀rọ̀ pa security. Yorùbá máa sọ̀rọ̀ ní àkàrà òǹpà ló kápẹ́ ẹ̀gbọ́ ògìrìwó ká mú yan ká fi sáyẹn bọ́ ló máa fi dá yan bọ́ lára. Tá a bá sọ̀rọ̀ pa ìjà agbára ẹni tó mọ̀ pa security ilẹ̀ Yorùbá. Ipa Gani Adams go láfiwé o. Ipa Gani Adams láfiwé o. Ipa Gani Adams dẹ̀ kọjá tẹ́nìkan máa ń bẹ́ sí. Torí pé nílẹ̀ Yorùbá tabaníkà dá sílẹ̀ ká tún sà. The ẹgbẹ́ tí Ibà ń control tá à ń pè ní OPC yìí. Ẹ jẹ́ ká look àgbà káwọ́ gbà tí OPC didn't exist. OPC didn't exist more than 30 years ago. Tó ti ń function. Even including that time with Selee fashion, ìkànnà ọjọ́ níwájú wa gbà yẹn. Ibà Gani Adams ó kọ́ ẹ̀kọ́ nípa ìjàǹgbara, ó kọ́ ẹ̀kọ́ nípa security tó dẹ̀ mọ̀ nípa yẹn.
the secret I want so e kúrò ní pé ká ṣe máa lọ no bokala gbé drone tá bá fẹ́ fly drone there's a way we can fly drone láì sọ fẹ́ ní kankan jagunjagun ń ṣe la jagunjagun gbé social media gbé má gbé tẹ̀lé mi àwọn tó bá mọ̀mọ̀ ló mọ̀ àwọn tó dààmú ló dààmú tó bá ní wọ jagunjagun nílẹ̀ Yorùbá there's a way you need to control yourself jagunjagun ò kì í sọ̀rọ̀ look at àwọn military wa ta ni tó bá lọ sínú igbó ó lè rí military kó gbé kámẹ́rà kankan dání only they achieve their aims ìgbà tó bá achieve nǹkan tó fẹ́ achieve náà máa wá kó síta pé nǹkan táwọn rí lélẹ̀ tàbá la fẹ́ ṣe security àwọn ẹ̀yà kan náà wà tó ń wò wá náà we can't fool ourselves àwọn ẹ̀yà kan wà tó ń wò wá pé ṣé báwọn ilé ṣe ń ṣe lélẹ̀ a máa ṣe bí ọdẹ àdúgbò mo sọ gbà kan o èmi mo kọ́ sọ pé jagunjagun yàtọ̀ fún lọ́dẹ o tó bá fẹ́ ṣe security nípa ilẹ̀ Yorùbá there's a way we can handle the security and the security tó ń lọ lọ́wọ́ yìí ẹ má fi dá ìjà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ ẹ jẹ́ ká mọ̀ kó tó bá fẹ́ face èmi gẹ́gẹ́ bí Akérédolú Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá kò sígbà tá ààrẹ pè wá táwọn dáhùn but ààrẹ ń dúró de order ni without order kò sígbà tá ààrẹ lè ṣe ààrẹ ti blend kò ṣègbà tá a ṣe ìbẹ̀rẹ̀ OPC ìgbà tá a bẹ̀rẹ̀ OPC à ń ṣe làólà torí kò yá wa náà gbà yẹn but wọ́n ti teach one sense orí wa ti pé if government don't allow you láti ṣe nǹkan you can't do it tí government ò bá allow kò ṣe kó o lè ṣe tá a lè bá pariwo lé ní pé without the consent of government òun ò ní ṣe nǹkan kan without the approval àwọn ò ní ṣe nǹkan kan ààrẹ mọ nǹkan tó ń sọ nígbà tó ń declare wanted where are you that time ibo ló wà ibo ni wọ́n wà nígbà tá à ń sọ yẹn nígbà tí wọ́n declare wanted go and look lọ́wọ́ gbà tó fi declare wanted wo tó fi lé ààrẹ títí kan tó mú ààrẹ wọ́n tún mú ààrẹ ọmọ ojú tó jọ ààrẹ yẹn rí nínú participation as the leader of organization ló mú tó fi di ààrẹ ẹlòmíì àmà ò pé kí láàrẹ ń ṣe ààrẹ wà gbádá wọ́n bí respect ààrẹ tó wíyàn àìmí fúnra lábí tí mo jẹ́ Akérédolú náà ó lè rágbádá lọ́rùn mi wọ́n tó nígbàdàn bá wọlé kọmọ ẹgbẹ́ bá tó ṣe o tí jagunjagun bá wà gbádá aṣọ ogun ló wọ̀ o bó ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ kó jẹ́ ẹ jẹ́ ká ṣe bó ṣe ká ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí ọ̀rọ̀ jagunjagun ọ̀rọ̀ security insecurity ilẹ̀ Yorùbá ọkùnrin ká máa gbé kámẹ́rà ká máa parọ́ fúnra rẹ̀ wọ́n tí jagun tẹ bá ẹ tó bá tẹ bá parọ́ ó lè parọ́ fún jagunjagun torí jagun ẹgbẹ́ àti ọ̀pẹ̀rọ̀ ló ń pa nígbà tó gbéra ẹ̀ sìn yìí tó nílùú ẹkùn ó ṣe create organization ìlú ẹkùn ẹ̀ tó create ni what of the people tó ti wà lórí àwọn jàǹgbara yẹn tẹ́lẹ̀ under agbolo ti bẹ̀rẹ̀ jàǹgbara yẹn àbó òfin pé sójà kan máa wọnú gbó láì training àbó òfin pé sójà ò ní abẹ kọ́nẹ̀ tó ti jáde so mo fásitì kò rọ yín ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́ security ilẹ̀ Yorùbá OPC wà ọkọ Stanley ọlọ́mọbẹ bíi tàtijọ́ má fojú òwe wáyà kò sí OPC mọ́ o torí àti ní a lot of people tó yẹ pé wọ́n ti kúrò nù ẹgbẹ́ yẹn ó lè kúrò nù OPC bàgàdà wọn bí ẹ̀dá wà tó lọ sí OPC mi lẹ́nu OPC náà wà máa jẹ́ tó gbogbo bẹ́gbẹ́ yẹn ṣe rí ẹgbẹ́ akọ̀yà ẹgbẹ́ àjìjàǹgbara ni tó bá ti yẹ tó lọ kúrò OPC tó lọ́jà àná dágẹ́rẹ́sẹ̀ tó yàtọ̀ fún OPC ó mọ̀ pọ́ wọn lẹ́ nìyẹn ilẹ̀ Yorùbá mo jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká mọra ká dẹ̀ màgbàlagbà ẹ jẹ́ ká tẹríba fáwọn tó bá jù wá lọ ká lè rọ́nà lọ́wọ́ insecurity ilẹ̀ Yorùbá mo sọ ní last time tí mo sọ̀rọ̀ ẹ wo gbà tí bá Gánà sí bàbọ̀ before the kí Aláàfin kábíyèsí wa ikú bàbá yèyé kọ́lọ́ bá wa dẹ̀dẹ̀ fún wọn kọ́ tó lè bring ààrẹ pé ó máa jà Ààrẹ Ọ̀nà Kakanfò in their own participation ti rí àwọn ìrìn àjò tó ti rìn ààrẹ gbàgbé bó ṣe ń lọ ààrẹ lọ́mọ ogun o ẹnu kọ́ o gbàgbé bó ṣe ń lọ kò tiẹ̀ ṣe gbọ́dọ̀ gbàgbọ́ àwọn fẹnu fún ọ dàtí táyà tí mo sọ wọ́n gbé kó gbàgbé tó má sọ̀rọ̀ bandit ẹ fi ààrẹ lẹ̀ ẹ tiẹ̀ fún ààrẹ ṣé bí ààrẹ bá gọ́ọ̀mẹ̀ sọ̀rọ̀ pé kí gọ́ọ̀mẹ̀ fún àwọn ní 6 months ààrẹ kọ lẹ́tà sí federal government ó kọ lẹ́tà sí state government ó tún kọ lẹ́tà sí urban councils lẹ́yìn ọkọ̀ sí individual cabinet ààrẹ kọ lẹ́tà sí wọn náà pé ẹ aláwọ̀ mi ìyà ń jẹ àwọn èèyàn mi ní Yorùbá tí mo jẹ́ Kakanfò lé lórí ọ̀hún aláwọ̀ ààrẹ kó ṣe náà nígbà tọ́wọ̀ aláwọ̀ kí ló fi ìpè káàrẹ ṣe tọ́ba aláwọ̀ ààrẹ ni wàá mọ̀ pé lálàálù kùtùkù awu ẹ gbàgbé bó ṣe ń lọ
ààrẹ kúrò ní pé tí ò bá ṣe pé yàmàyàmá tó lórí burúkú yìí ṣe lórí social media ààrẹ kọjá pé káwọn kan ṣe máa jáde lórí social media tó ní jagunjagun tó lórí social media ẹni tó fẹ́ jagunjagun ò ní fẹ́ kọ́ mọ òun. Ẹ jẹ́ ká mọ̀ wípé ilẹ̀ Yorùbá lásìkò táwa àwa nígbà gbógun ò lè kó wa lọ ogun báńdíìtì ò lè kó wa so far tí ìjọba ti gbà pé tí wọ́n bá ti lè gbà pé ààrẹ go ahead what ààrẹ expect what ààrẹ acting is approval please èmi tún máa fàṣùkò ròyìn èmi máa fàṣùkò ròyìn ìjọba ẹ fún ààrẹ ní approval tó ń béèrè kẹwàá bóyá máa ṣàkóso ní ṣe gbogbo ẹyẹ ọmọ Yorùbá pátápátá àwọn ìjọba wa ní yẹyẹ máa pe ààrẹ kò sígbà tá ààrẹ ò rẹ́dì kò sígbà tá ààrẹ ò múra ààrẹ ń sọ categorically pé I have not less than thousands of ọmọ ogun ṣé ẹ kílẹ̀ tó fẹ́ ká ààrẹ ṣe tẹ wá pọ̀ social media tẹ fẹ́ máa fi ààrẹ wé Sunday ẹ gbà pé wọ́n ṣe lọ Sunday kó wọ́n tó fẹ́ fi rẹ̀ ìwé wa kò ṣe pé tẹnu ẹ̀jẹ̀ ká fẹnu lẹ̀ kò sí nǹkan tó bá kó lónìí ká má wá sọ pé ààrẹ ọmọ yọmọ ogun tá ààrẹ ní ni. So but ààrẹ ò kí ń sọ̀rọ̀ làwùlàwùlàwùlà ààrẹ ìpínlẹ̀ ààrẹ bá sọ̀rọ̀ ààrẹ oníṣọ̀ kókó jẹ láíláí ààrẹ ọ̀ṣẹ́ dáadáa ló máa sunkún káàkiri ẹ lọ wo ìgbà tó ń mú ààrẹ ìgbà tó ń díkìlẹ̀ ààrẹ wanted lọ ìgbà tó ń mú ààrẹ jagunjagun tó máa fọ́kọ̀sì ààrẹ ó ti gbà ká mú tí kú bá dé ikú dé nìyẹn jagunjagun ọgbẹ́ ẹ̀wọ̀n aláàtidé wọ́n sùn ilé wọ́n sùn dín ní ẹ̀ kí ló wá débẹ̀ ìwọ tó lọ jọyìn ìjàngbara ó mọ ọdọ bá sọ́nù ìjàngbara ni ìjàngbara ló ń mú ẹ̀kọ́ tiẹ̀ mọ́lé àwa fi sun ẹ̀wọ̀n àfi sun prison mímbo náà gbé wa lọ God is the interest of Yorùbá ìjàngbara lẹ Yorùbá a mọ̀ wípé lógo lọ́wọ́ náà Yorùbá bọ́ lóko ẹrú ṣùgbọ́n gbogbo ẹ tó bá wá níta rẹ báwo ni ẹ jẹ́ ká jọ fílẹ̀ ká máa wò náà wọ́n ní àlàbà ìlú máa fọkọ ọlẹ́wọ̀n mo tún sọ lẹ́ẹ̀kan sí o èmi gẹ́gẹ́ bí Ọ̀túnba Adéwálé Hamzat Akínrógun Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ẹran ni mò ń fọwọ́ gbà kò ṣe gun wọ́n tó bá lójú fún wàhálà o gbogbo ẹ tó bá lè jẹ́ jagunjagun náà ẹ jẹ́ ká fìbà fún lórí àwọn olórí wáyé àtijọ́ ìgbà tá a frustrate wọn frustration ló bá wọn tí mi fi bínú wọlé frustration ni torí ìgbà tó máa ń ṣe nǹkan tá a bá yìn wọn why we are blame them kí ló dà ń bú wọn adé oníkó yin òun o ṣùgbọ́n mọ̀ wípé ìdí bàbá lọmọ gbókó ìdí bàbá lọmọ bá kíní ọ̀npá rẹ̀ forí parí lọ béèrè tó ṣe fún ààrẹ tó pè láàrẹ nígbà tí bá gan tó ṣì wà ní Gani Adams ká má wá sọ pé bàtó wá di Ààrẹ Ọ̀nà Kakanfò ó yẹ kó mọ̀ pé gbogbo nǹkan agbára lẹ Yorùbá ló wà lára ẹ̀ ààrẹ ọ̀ṣẹ́ ni à ń rí fín o ààrẹ ọ̀ṣẹ́ ni à ń rí fín rárá tọ̀ mo fẹ́ kí a mọ̀ wípé tó bá dó ṣuṣu fùrọ̀ àlà bí mo ṣe sọ fún wa ààrẹ rẹ́dí o ààrẹ múra o bọ̀ mo ń rọ àwọn ìjọba lẹ́ẹ̀kan sí i tá a bá sọ pé ìjọba the government by the people and for the people àwa náà níjọba ẹ̀yin Yorùbá tó wà lórí ìjọba all our governors in South West please ẹ má jẹ́ kí ìyà máa jọmọ Yorùbá ẹrù wà ńlẹ̀ ẹ jẹ́ ká gbà pé mo ṣe ń lọ ẹrù wà bí tẹ́rù wà ẹ má jẹ́ kí ìyà máa jọmọ Yorùbá wọ́n kọ́ àwọn ìyá wa wọ́n kọ́ àwọn ọmọ wa ẹ fi pé wọ́n máa dùn ní inú ààrẹ òdùn inú ìbànújẹ́ làárẹ̀ wà torí tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá tó bá wá dúró lórí social media ọmọ tá ààrẹ ń ṣe ni ọmọ tá ààrẹ ti gbéṣẹ́ lórí ilẹ̀ Yorùbá ni ọmọ tó ń ṣe kókó má bàa wọlé ni ká má wà á ti sọ pé àwọn tá a wá wà lẹ́yìn ààrẹ gbogbo wa náà là ní nǹkan tá à ń ṣe kókó má jalè Yorùbá láyé àtijọ́ wọ́n máa kóyan Yorùbá kéré ni o ìgbà tó fi sí yẹn exist náà tó mọ̀ pé Oòduà wà náà mọ̀ pé Yorùbá wà jọ́ mo ló ti bẹ̀rẹ̀ tiẹ̀ o mo tún fásitì mo tún bẹ̀yìn o kábíyèsí ọní ọfífẹ bàbá kárí pẹ́ lórí kí bàbá pẹ́ lẹ́sẹ̀ kẹsì ọba jẹ kó sí o kẹsì jẹ ọba kó jẹ kó pẹ́ o ẹ má wò wá níran o bẹ́ẹ̀ kẹ kábíyèsí wa ikú bàbá yẹyẹ Aláàfin Èkejì Òrìṣà abẹ̀yìn bẹ́ẹ̀ ṣe bá wa bá pírẹsidẹ̀ntì wa sọ̀rọ̀ ẹ bá wọn bá sọ ìyá ń jọmọ Yorùbá ẹ jẹ́ kan tú wa sílẹ̀ ẹ jẹ́ ká wọnú gbókalọ bá wọn báńdíìtì yìí inú bó lẹ Yorùbá ló ní àwa la níbẹ̀ náà wọ́n fàṣìkò ìrọ̀yìn o ẹ má sọ Ọlọ́run fún yín ní alágbára ẹ fẹ́ sọ alágbára di òjò ẹ̀ta ìlú alágbára tẹ ní ẹ̀ta ìtẹ̀ lọ́wọ́ àtẹsẹ̀ ṣe ti gbà wípé tá lọ bá lọ àbábọ̀ ni ìbá Gani Adams Abíọ́dún Ìgè Adams 15 Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá
ikú ò ní parun ní gbèdé o lógo lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ bá rásà sí àbìlọ ẹ̀ fún èdìsí orí ẹ̀ ló máa lọ o ìwọ tó dẹ̀ pé rẹ ní pásítọ̀ ẹ máa ṣe àdúrà jagun lórí Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ọ̀nà ṣe o ìwọ tó jẹ́ àfáà náà ẹ máa fàdúrà jagun torí gbogbo àwọn ẹ̀sìn náà la gbà wọlé nílẹ̀ Yorùbá wa ojú ògbọ́dọ̀ ti wá o ojú ògbọ́dọ̀ tọmọ Yorùbá ogun ògbọ́dọ̀ pa wá o àwa náà dẹ̀ ní bógun lọ ṣùgbọ́n mo tún fàṣìkò sọ tó bá mọ̀ kó fẹ́ ṣe security ilẹ̀ Yorùbá I still repeat Sunday tó lọ dárò ẹ̀kúnlẹ̀ you know I said it everybody have their own àwa náà personally I need security company kò jẹ́ tuntun you just have a security company license tó bá náà fún ẹ láàpúrúwà tó mọ̀ ní pé àwọn iṣẹ́ tó lọ ṣe náà mo bá àwọn ọlọ́pàá kan náà ń tẹ̀lé ẹ̀ jagunjagun OPC bá wọ ọbẹ̀ gbàgbé bó ṣe ń lọ o so mo fàṣìkò rọ gbọ́ ọmọ Yorùbá kò nípa wà àrùn nígbéwádé o ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ máa fún ààrẹ ládùúrà o kó lè kó wa délẹ̀ lérí ogun òní kó wa lọ. ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ẹ wá gbọ́bi tó dé dúró eléyìí lágbára o kódà ó gbẹnu tán ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé búburú ò ní jálùwá tilétilé tẹbi tara o ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí wọn ó gbẹ̀ǹdébẹ̀ ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ wò bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button yín ṣe rí subscribe button yín tẹ́ẹ̀tẹ̀ wọn ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́lẹ̀ bá mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan ó ní kíní kan báyìí bí aago tó wà níbi subscribe button yín yẹn ẹ tẹ̀ ó làwọn olóyìnbó ń pè ní notification bell òní ó máa ta inú lobo lóòrèkóòrè bàbá ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan tọ́ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan ọ̀rọ̀ yóò gbẹnu tán o ẹ má gbàgbé àdéhùn wa náà là mú ṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ tọ́ ẹ̀yin èèyàn wa wọ́n ní adébísẹ́ mọ̀ ṣe àgbọ̀lẹ́ni o ẹ má jẹ́ dènà pẹ́nu ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé kẹ́ ẹ jẹ́ ká jọ bọ̀ nítẹ̀yìn náà bá nílé ròǹgbà ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olóye èèyàn ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ máa bá wa kọ́mẹ̀ntì ẹ máa bá wa láìkẹ̀ fọ́nrán náà rèé ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. a kú ojúmọ́ ẹ̀yin tèmi Igboho ṣá Kẹ́hìndé gbẹ̀gàn owó baba dami general actor bàbá kan bíi 1 billion world best tiwa ìjáyà fẹ́nìbọ̀dì aláàánú mẹ̀kúnnù ní oníwà ẹ̀tì àtẹ̀lé ní máyà tọ́kàndù kò sólúwẹ̀ number 1 gbogbo àwọn ọmọ káàárọ̀ ojíire nílẹ̀ yìí àti lókè òkun mo fẹ́ jẹ́ kí gbogbo wa gbọ́ fídíò tí olóyè Sunday Igboho ṣàṣe pé àwọn làwọn dá ìlú ẹkùn security network sílẹ̀ nǹkan kan sọnù ń bẹ̀ tó jẹ́ ká ṣe ó wà very important a dẹ̀ gbọ́dọ̀ mú wá padà olóyè Sunday Igboho ṣá kí lórúkọ ẹgbẹ́ ìdáàbòbò tẹ̀dá sílẹ̀ torí àwọn ọmọ ilẹ̀ Yorùbá. so ìlú ẹkùn security network ni ìmúdásílẹ̀ ilẹ̀ owó fọ́ọ̀mù lọ́wọ́ anybody wọ́n tó bá fẹ́ join voluntarily ni kò ní ìbọn sẹ́wọ́n fẹ́ni kankan. ṣé ń gbọ́. wọ́n á lè máa fi fóònù nọ́mbà àwọn coordinator state kọ̀ọ̀kan sílẹ̀ tẹ́ pé wọ́n wọ́n connect ẹ̀ mọ́ coordinator local government yẹ tó lọ join wọ́n tó bá wù ní o voluntarily ni o kì í ṣe by force o tó dábàá lè ti ń ba lọ ìjọba máa support wa wọ́n ní tọ́mọ bá ṣe apá òbí àgbè. béèyàn ò bá ya wèrè tí ò ṣe èrè àti pé náà bí ilé bá ṣe rí náà lọ́mọ ó ṣe rí torí ká ní bàbá tiẹ̀ tó bá yẹ ní mọ́gàjì ilé ò ní máa sọ̀rọ̀ débi pé yóò ṣàǹfààní faraàlú ẹni tí ò yẹ ní ẹ̀kọ́ bàbá tó bí ọ kò yẹ ní mọ́gàjì nígbà tó ṣe yẹ nígbà wọn àfi jẹ mọ́gàjì nígbà tí ò yẹ kò ṣàǹfààní fún lé débi pé yóò ṣàǹfààní fàdúgbò débi pé yóò wà ṣàǹfààní fún lù ẹ bá mi wo fídíò yìí. Sunday Igboho is nothing but a politician. Tẹ́ bá máa gbọ́, tẹ́ bá máa gbà lẹ́ máa gbà, tẹ́ bá nígbà lẹ́ nígbà. Politician ni ó kàn play game ni. Báwo ni ẹ ṣe máa fẹ́ lọ mú criminal tó máa post sí TikTok, ẹ máa post sí TikTok. Game politics ni wo kíní náà òun. Tó bá lókun tó bá fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe gbogbo ètò ìṣe yẹn. Tó bá fẹ́ mọ́ àwọn bandit lọ mú ọmọ tó wà ẹ̀hẹ́n. O ti gbà sẹ́nsìn láti jọ ẹ̀sìn àgbọ̀n kan kí la outcome gbogbo abẹ́ dúró kọ́ fún wa ní kíní kan. Gbogbo ẹ̀ náà sẹ̀kọ́ fún alọ́dà gbogbo ọ̀dà tó fún ẹ̀sìn náà sí kí ló fi ṣe kí lè fi dà. sẹ́ni pé aládàáwò ọmọ ẹ̀wò àràǹdà ẹkùn bí ó bá jọjú ẹ̀sán fọ́ọ̀mù olóńgbò kó láti ẹ̀ka àwòrán àràǹdà ẹkùn tí ó bá jọjú ọmọ olóńgbò bàbá tí babaláku bàbá rẹ̀ wá dá tiẹ̀ olóyìn bá ti pọ́ lórí burúkú tiẹ̀ wẹ́ bó ṣe wà iná
ìsáyà kó jẹ́ kí á ti kà báwọn tí ń gba owó ọjà ń ló máa jẹ́ olórí burúkú kò tí wá rówó ra 13 ó wá ń sọ̀rọ̀ yàngànyàngàn sí Sunday Igboho bàbá tiẹ̀ ṣe jáde ṣe bí Yorùbá níwọ̀n náà ń fọ̀ lẹ́nu ẹ̀ ṣe bí Yorùbá ló ń fọ̀ bàbá tiẹ̀ ṣe jáde olórí burúkú kò sí nǹkan kan kò sí nǹkan kan ara àwọn Sunday Igboho tó wọgbó ilé ọta ìbọn márùn-ún bá ìbálò pé bàbá tiẹ̀ ní ibò ẹ̀kọ́ ní òkú sí olórí burúkú aládànwó ẹwọ ẹnu ẹwọ ejú ó wá dé fìlà gàmbàrí tí a dá aláì ìmájẹ́ ẹ̀wọ̀n nǹkan ọmọ Yorùbá kí ló ṣẹlẹ̀ gan èdè Yorùbá níwọ̀n dẹ̀ ń fọ̀ yìí ẹwù ló tó fi ń àgẹ́sì Yorùbá ẹ̀ ara àwọn olórí burúkú background ijó ní ara wọn rè àwọn ọ̀ràn wèrèrè wọ́n ti approve ẹ̀ nígbà wọ́n approve bàbá tiẹ̀ àbí date of birth ilẹ̀ ẹ̀kọ́ bàbá ń jẹ́ àbí state of origin ilẹ̀ Nàìjíríà kọ́ bàbá rẹ̀ kí ló dé bàbá rẹ̀ ò jáde olórí burúkú ara wọn tí máa ń downgrade èèyàn rè ìbá ṣe pé bàbá ẹ yẹ olórí ibú sí ẹ ní ọ tó bá ti ẹja mọ tó bá ṣe pé èèyàn ní ọ ni òun sí ẹ ní sọ tó sọ ẹ àwọn tí Sunday Igboho mú recently bóyá náà àbíjẹta sáwọn ọ̀ràn rẹ ni àbára wọn kọ olórí burúkú aládànwó ìbá ṣe pé gbogbo èèyàn rí bí rẹ ṣe bí ká ní Sunday Igboho kò jáde mọ́ sí o bí ó ṣe máa lọ bí ó ṣe máa lọ jẹ́ pọ́ máa generate ni wọ́n padà gbé wọ̀ gan ṣèbí nítorí pé wọ́n wòran nọ́ọ̀tì ló fi di pé ìlú fọ́nká ló fi di tọrọ fọkáyé náà mú wọn nulẹ̀ ṣebí kó má bàa dì bẹ́ẹ̀ ní Sunday Igboho wò àmọ́ ṣe pé sókà bí tán gbé ṣẹlẹ̀ wọ́n débẹ̀ ni Sunday bẹ́ẹ̀ olórí burúkú wọ́n gbé ọ wò bó ṣe ń wo pé bó ṣe fẹnu tẹ́ńbẹ́lú Sunday Igboho wọ́n gbé ọ tó bá ti bímọ wọ́n gbẹ́gbọ̀n rẹ wọ́n gbá àbúrò rẹ wọ́n gbé bàbá rẹ wọ́n gbé ìyá rẹ wọ́n wà sẹ́nìkan kù tọrọ ẹ̀sìn ní rídá olórí burúkú. Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ Ìbà Gani Adams ó yẹ kẹ́ ṣàkíyèsí wípé ìpèníjà yìí èpè ta ni èpè ọba arólẹ̀ yìí náà ní ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò wa tán bá lẹ̀ lóògùn ẹ̀ẹ́ni náà ni torí pé níbi tó yẹ kẹ́ ẹ lo oògùn tẹ́ ẹ ní sí òun níbi tí wọ́n bá ti sígun fún yín Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọkọ wa dé kábíyèsí o wọ́n ti sígun fún yín kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ti sígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. ìwà lóde tí ò jagun. kí gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. ó fẹ́ dá sí ọ̀rọ̀ tó ń lọ láàrin olóyè Sunday Igboho Ọ̀sà àti Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams. wọ́n ní àìsí ń bẹ̀ àìbá wọn dá sí. níwòye ojú tèmi fi wò ó ká yọ tẹ̀gàn kúrò ká tún fi tẹ̀gàn sí i akíkanjú ọkùnrin ogun iná ni Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lóògùn ojo tíjàmbá bẹ́ẹ̀ ká gbàgbé. ó kàn já sí wípé níbi tí Ààrẹ Ọ̀nà Kakanfò lu akíkanjú tí wọ́n sí inú ẹgbẹ́ OPC ni. wọ́n fi dà lúrú. ibi táwọn lu akíkanjú tí wọ́n ibi táwọn lu sínú. ní wọ́n fi wùwà jàǹdùkú láyé ìgbà náà. tí wọ́n bá wá ń dárúkọ akọni ilẹ̀ Yorùbá wọ́n mọ̀ dárúkọ olóyè Sunday Igboho Ọ̀sà. a ní ìkáyé nọ́mbà 1 orí ẹwà bẹ́ẹ̀. akọni ni o. bẹ́ẹ̀ ni o tí ò rújú. ìdí tí Sunday Igboho Ọ̀sà fi níyì. a ní ìkáyé ni. ju Ààrẹ Ọ̀nà Kakanfò lọ. ayọ̀kàn tí Sunday Igboho ní ni. kò ní bàjẹ́ fún ẹ jàre orí ẹwà bẹ́ẹ̀. n tó ní kó sì dá lójú. n tó ní ó kọjá rẹ̀. n tí Sunday Igboho ní. a ní olówó òsì fẹ́ kú kì í ṣe bíi ti májàsọ́lá o ládùúrú tó fi ṣe lé ìṣọ̀nà. àwa Yorùbá náà lọ ta ara wa. ọ̀rọ̀. àwa náà lọ ta ara wa. àwa ni o. a kì í appreciate nǹkan tá a ní. ó dìgbà tí nǹkan yẹn bá bàjẹ́ tàbí tó sọnù mọ́ wa lọ́wọ́. irú Sunday Igboho yẹn ó yẹ kí gbogbo Yorùbá kí wọ́n máa rọ̀jò àdúrà lé lórí ni. àbí àwọn aláìní kan ṣe. ṣùgbọ́n kàkà kẹ́ rọ̀jò àdúrà lé Sunday Igboho lérí àwọn ọmọ Ìbà Gani Adams. àwọn jàǹdùkú. àwọn ọmọ ẹgbẹ́ OPC. àwọn ọmọ OPC Gani Adams. ó tún pè lẹ́rọ̀ ní Sunday Igboho ní. àwọn jàǹdùkú OPC Gani Adams. ó wá dà bẹ́ẹ̀. èpè wọn ò lè mú Sunday. ṣùgbọ́n kò lè dùn mí fún àwọn ọmọ ẹgbẹ́ OPC Gani Adams ẹ máa lọ. tí wọ́n ń jẹ́ ọmọ fún Ààrẹ Ọ̀nà Kakanfò. kò ní bàjẹ́ fún ẹ. ìdí méjì ni èpè yóò fi lè jọ mí lójú. èpè wo tiẹ̀ lè ṣe mọ́ Sunday lára kò jẹ́ wọ́n lépè. Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ Ìbà Gani Adams
ó yẹ kẹ́ ṣàkíyèsí wípé ìpè ní ń jà yìí. bẹ́ẹ̀ ni o ìpè Awólẹ̀. èpè ta ni ìpè ọba Arólẹ̀ iná ní ń jà Ààrẹ Ọ̀nà Kakanfò wa. òun mo fi sọ pé àwọn èso ọmọ Yorùbá ìpè Awólẹ̀ ò lè jà wá. tán bá lẹ̀ lóògùn ní náà ni torí pé níbi tó yẹ kẹ́ ẹ lo oògùn tẹ́ ẹ ní sí òun níbi tí wọ́n bá ti sígun fún yín. Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyí ọkọ ìwádé kábíyèsí o. bàbá ti sígun fún òun. wọ́n ti sígun fún yín. kò fẹ́ lógun ni. kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ti sígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. ẹ̀rù ogun ló ń bá Gani. ẹ̀rù ogun. nígbà tó o ní tó fi jagun. ẹ̀rù ogun ló ń. tó bá ní tó fi jagun ó ti kan lùgbò lọ́dẹ bá òkòrò tí wọ́n ń pa àwọn èèyàn wa. wọ́n wá ti gìrìwó bọlẹ̀ gìrìwó. kí láǹfààní tá a ní Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá sí. ẹbí lè kí láǹfààní. ẹbí lè rè o. ṣé kẹ́ ẹ máa kó agbádá rọrùn kẹ́ ẹ máa gbé ọ̀pá kiri lání kẹ́ ẹ wá jẹ lání kẹ́ ẹ wá ṣe fún wa ni. káwọn lọ bá wọn sọ ọdún Ọ̀ṣun. yín tẹ́ torí ẹ̀ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sí òun láàrí. ọdún Ọ̀ṣun àtọdún elékuru. ó ti ẹ̀gbọ́n ṣe bí àwọn àjẹ́ kan jáde níjọ́ kan nígbà tí bóyá wọ́n bu yí àbí wọ́n ṣe nǹkan kan. àwọn àjẹ́ kan jáde èpè náà máa ń bọ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò ẹni tó bá gba àwọn bá ṣe pé àwọn àjẹ́ yẹn lénìí. àbẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ tó ṣe pè wọ́n mọ́ ni. ṣe pè wọ́n ibi kan wá tẹ̀lé yín lọ ibi kẹtọ ìbá fèsì àwọn bòròró tí wọ́n ń pa wá nílẹ̀ Yorùbá. wọ́n tẹ̀lé bá káwọn ọmọ wa nu gbó. láti ìgbà tẹ́ ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ogun mélòó lẹ ti jà fún wa. kò ní bàjẹ́ fún ẹ. ẹni ìjọba òfin yín ní àbúrò Aláàfin tí wọ́n pè yín tí wọ́n ní kí lẹ fẹ́ ṣe sí insecurity àwọn bòròró tí wọ́n ń pa wá kí lẹ fẹ́ ṣe sí nílẹ̀ Yorùbá yìí. Sálàfin tó pè yín yẹn kò tí lágbára wọn ò tí ní àṣẹ ti fi pe gbogbo àwọn kọ̀rìnkọ̀jẹ̀ ìlú. Aláàfin kéré lójú ẹ̀ ni. sẹ́yìn nìkan lẹ́dà ṣiṣẹ́ sáwọn sójà ò ní sọ́pọ́ọ̀tì yín sáwọn ọlọ́pàá ò ní sọ́pọ́ọ̀tì yín Gani Adams sáwọn àmọ̀tẹ́kùn ò ní sọ́pọ́ọ̀tì yín. ọ̀lẹ ni ọ̀lẹ. tíjàmbá bẹ́ńbẹ̀ ká gbàgbé kẹ̀kan sọ̀rọ̀ bẹ́ẹ̀ ń bínú Sunday Igboho. ìlara ní. kí ni Sunday Igboho gbé yín kí ló ṣe fún yín. ẹbí wọn o. ìyẹn dìde ní ọwọ́ ara rẹ̀ ó dìde ó kán lugbó kò béèrè àpúfà kankan lọ́dọ̀ ìjọba. ẹ̀yin sì ń gbẹ́jú bẹ́yìn jókòó tẹ̀ fi rọ̀jù ìpè. ìpè wọn ò lè ṣiṣẹ́ lórí Sunday. wọ́n fẹ́ pèsè yìí ni. àwọn àgbègbè ṣe máa ń ṣépè fún wọn. ìdílé ìjáde yóò ṣe pé máa ń ṣépè fún gbogbo ọmọ Yorùbá máa ń ṣépè fún wọn nìyẹn. àwọn lè wá sọ pé ká kó ẹ̀mí wálé àwọn lọ́wọ́. kí ni ìyàtọ̀ láàrin ẹ̀yin àti ọba Arólẹ̀ olébè? ká mú kẹ́mi wálé lọ́wọ́ ká máa sọ wàyí dẹ́pẹ́ ìmọ̀jẹ̀ pé lọ. ẹ̀yin àtọba Arólẹ̀ ṣé àkọ́kánlẹ̀ lọ fi jọ bí yín pẹ̀lú. èpè ní gbogbo ọmọ káàró òjì ni wọ́n mọ̀ bọ̀n wálé pé. ẹ wo Ààrẹ Ọ̀nà Kakanfò. ọ̀lẹ olè àtọ̀ọ́lé ni wọ́n. wàláì mo lóògùn fi yín lọ ọ̀gá ìdàgbà mo fi olóńgbà mo ní oògùn. ó tiẹ̀ tó ìtọ̀nà dé o. ètò wọn tún sọ ìní ìsinmi. bẹ́ẹ̀ sì ń bẹ̀rù kí. wọ́n á ní Sunday ló rán ẹ wá. ìjọba Arólẹ̀ tó sọ pé ní gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò tó bá ti jẹ ó mọ kú sógun ni bóyá náà lẹ́sìn ń bẹ̀rù. Gani ò fẹ́ kú o àríkúyẹrí Àdàmú ò fẹ́ kú ni èyí tí wọ́n tún sọ ìní ìsìn wọ́n á ní Sunday ló rán ẹ wá gbogbo ẹ tó bá ti sọ̀rọ̀ àwọn àṣìṣe tó bá ń ṣe tẹ́ bá ti sọ báyìí wọ́n ní Sunday ló rán yín wá. ẹ rò pé gbogbo ayé àtijọ́ tẹ́ fi dúdú àwọn ojú àwọn ọmọ Yorùbá ti là àwọn káàró òjíire ti jí ẹ lè tàn wá mọ́ tọ́nàdé kọ́ńtínù láti máa ṣòṣì ẹ túbọ̀ expose ara yín dáadáa kí àwọn èèyàn lè rí yín tán wọ́n á rí yín dáadáa wọ́n sì rí yín tán ẹ̀yin aláìní kan ṣe ẹ tó bá tún ṣe ẹ tún fẹ́ dà dúró ẹ fẹ́ kó ṣe ẹ bá wà bí wọ́n gangan kí ni Sunday ọmọ Adéyẹmọ Àdìsá májàsọ̀lá nọmba 1 á ní ìkàyé kí ló gbà lọ́wọ́ yín kí ló ṣe fún yín gangan tẹ́ ẹ̀ bá wá lè sọ ohun tó ń ṣe fún yín tó ń ka yín lára tàbí ń ta yín lára àjẹ́ pé ìkà nìyín ọ̀tá ìran wa nìyín àti gbogbo àwọn ọmọ yín tí wọ́n ń tan kámẹ́rà òṣì tó ń taná mọ́ rí láìṣọ́ lọ́dẹ̀ ẹ kọ́ntínú ìyá yín o ẹ máa ṣépè fún gbogbo ìran káàró òjíire èpè yín ò lè mọ̀ wá àwọn OPC Gani Adams àti Adams fúnra ẹ̀ àwọn yẹn èpè iná máa ń gbé gbogbo ìran Yorùbá ṣe ọmọ aládé tó àwọn ọba wa ń wò yín àwọn aráàlú ń wò yín ṣé ẹ̀yin lè máa ṣàlàyé irú èèyàn tẹ́ ẹ jẹ́ fún wa ni àbáwá la máa fún yín ní kọ́pímẹ́ǹtì yẹn pé èèyàn ni wọ́n ká
tó wíkẹ̀ tó fọ ẹ máa tan kámẹ́rà wọn máa gbé Sunday ṣépè ẹ̀ẹ́dẹ̀ rò pé inú àwọn ọba máa dùn sí inú àwọn ọmọ ọ̀ràn káàárọ̀ òjìrè dùn sí gbogbo àwọn èèyàn tó ń wò inú wọn dùn sí ẹ̀ ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ẹ kọ̀ǹtínú ránu yín lógún ojú bàbá o lógún bá ti yá ẹ ta mọ́ra kẹ́ ẹ lọ bẹ́ẹ̀ bá dẹ̀ lè lọ ẹ jókòó nù ilé wọn bá ti ń ṣọdún Elékuru ọdún Ọlọ́ṣun gbogbo nǹkan bá ń ṣe ẹ máa bá wọn bọ yẹn. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn yan amòye èèyàn látàrí fọ́nrán tá a ti jọjọ gbọ́ yìí tó rà mọ̀ pé ọlọ́gbọ́n èèyàn ní amòye èèyàn ní la fi gbé ọ̀rọ̀ yìí wá sórí ìkànnì wa fún ẹ̀yin olólùfẹ́ wa kí ni ẹ̀yin náà ní lérò ń gbà ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín látàrí fọ́nrán tá a jọjọ wò yìí torí nǹkan yan o búburú ò ní dálù wá ẹ wo ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sílẹ̀ a tó fi àkókò yìí a tó fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ń bá wa láìkẹ̀ tẹ́ ẹ̀ tó ń bá wa share rẹ̀ pàápàá jùlọ tẹ́ ẹ̀ tó ń tẹ subscribe button lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè tẹ́yin náà bá dáwọ́ yín lé orere la máa já sí o àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nù ẹ wo bó bá tó sí ń lọ lọ́lọ́kan òjọ̀kan a kò máa mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa búburú ò ní dálù wá o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé tẹ́ ń bá wa wò fọ́nrán wa.